Aláròyé máa wí o. Wọ́n ti mú àwọn mẹ́ta yìí, orí òkú ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ nípínlẹ̀ Ògùn. Títí di àsìkò tá à ń kóròyìn yìí jọ, inú àhámọ́ àwọn ọlọ́pàá Eléwéran nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn làwọn afurasí ọ̀daràn mẹ́ta kan tí wọ́n bá orí òkú tútù lọ́wọ́ wọn wà. Wọ́n ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Aláròyé gbọ́ wípé ní agbègbè Mòwe nípínlẹ̀ Ògùn lọ́wọ́ àwọn agbófinró ti tẹ àwọn afurasí ọ̀daràn náà pẹ̀lú orí òkú lọ́wọ́ wọn lọ́jọ́ 8 oṣù kìíní ọdún yìí. Aráàlú kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ṣùgbọ́n tó ní kí wọ́n má dárúkọ òun síta sọ wípé kò dájú wípé agbègbè Mòwe làwọn afurasí ọ̀daràn ọ̀hún ti wú orí òkú náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Babáṣèyí Olúṣèyí náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 9 oṣù kìíní ọdún yìí pé lóòótọ́ làwọn afurasí ọ̀daràn ọ̀hún wà láhàámọ́ àwọn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn, níbi táwọn ti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ohun tí wọ́n mọ̀ nípa orí òkú tí wọ́n bá lọ́wọ́ wọn. Alukoro ní lẹ́yìn táwọn bá parí ìwádìí àwọn tán nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún làwọn máa tó fojú wọn balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, inú oṣù kẹjọ ọdún 2025 níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn méjì kan, Kadir Owolabi àti Jamiu Yisa, tí wọ́n bá orí òkú mẹ́ta lọ́wọ́ wọn lágbègbè Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn. Àwọn ọlọ́pàá ló fọwọ́ òfin mú Owolabi lójúnà márosẹ̀ Ìjẹ̀bú Òde sílùú Ìbàdàn ní ìkóríta Òru Ìjẹ̀bú. Orí ọ̀kadà rẹ̀ ló wà tí wọ́n fi dá a dúró. Wọ́n béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀, kò sì rí àlàyé gidi kan ṣe fún wọn. Àwọn agbófinró yẹ inú báàgì ńlá kan tó wà lọ́wọ́ rẹ̀ wò, wọ́n sì bá orí òkú níbẹ̀. Lójú ẹsẹ̀ ni wọ́n fi ọwọ́ òfin mú un. Lẹ́yìn tí wọ́n ṣèwádìí dáadáa ni wọ́n bá tún lọ fọwọ́ òfin mú Yisa, ẹni ọdún 53 kan, nílé rẹ̀ lágbègbè Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn yìí kan náà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.